Africa Content TV. tó bá ju 40 minutes lọ 20 minutes lágbọ́n mi ju acapella yẹn náà ṣé kó máa lọ bẹ́ẹ̀ náà kó máa lọ bẹ́ẹ̀ náà báyọ̀ báyìí. báyìí sùn. Èmi máa rí bákan máa jẹ gbọ́. Because àwọn èèyàn sáré wọ́n ti gbìyànjú káwọn bá lè la. Àwọn olórin náà ti gbìyànjú káwọn bá lè la. Tinubu ṣènìyàn ṣẹ́ńgbó. Àwọn sábà ti wù kórí o, síbẹ̀ ti wù kórí, ìbá òsùn bá ti wù kórí o. Inú ọ̀pẹ orí màrìwò ti ṣẹ̀ṣẹ̀, ayé mo wáyé. Ìrọ̀rùn ló ní ẹbí bẹ́bẹ̀. Ayé mo wáyé. Àbúrò ọmọ kó bá sì yà wò pé kíkà ní máa bọ́ mọ́dá. Èrè tí Kánú kúrò ní kó jẹ́ tiwọn. Oyè Gàdásà má fà á tó bá fà á àlọ́ fà á. Ọmọ ìwọ ló gbé lánàá. Ojú pẹ́ bọ́ọ̀dì, ojú pẹ́ ìjọ, gbogbo ọmọ níwọ̀n ni wọ́n ní ọjà. Ọjà máa jẹ èmi ni mo ojú ẹgbẹ́ lè yọ ojú ẹgbẹ́ lè yọ ìyá ló máa bá ń bẹ̀ tó bá dá tó bá wá dẹmọ ìyá ni tó bá tún wọn tún ẹ̀wọ̀n ní ìyá ẹni adániwáyé wọ́n ní kì í sà. Ilé ìwé ẹ̀yẹ ní àgùntàn ẹ̀ ìjẹ̀bùtẹ̀ èmi náà. Àríyàn ó yẹ kó káríwò yẹn pọ̀. Ọmọ mi dájú àti máa ń gbà ó. Ibi èmi náà yẹn, ìwọ́n tó bá ti pariwo, ó máa gbé sí ó fẹ́ sí kọ́kọ́rọ́ fún nìyẹn. Adániwáyé, ó ní kì í sà. Ilé ìwé ariwo Peter Budaye. Ẹgbẹ́ náà fún àwọn tí bí wọ́n pariwo jà àwọn tí bí lọ. Ẹgbẹ́ náà máa pariwo kọ. Ó yẹ ká gbé ẹja sọ́kè. Èmi náà. Èmi náà. Ẹyin bọ̀lì. Ẹyin náà. Nínú náà. Ẹyin náà. Ìwọ náà. Àtẹ̀mí náà. Ṣé ká tún mú mi àdúgbò máa lọ náà? Ṣé ká mú mi nà?
ṣé ká mú mi inú orin kọ́rẹ́nsì ẹ má máa dáhùn ẹ ṣọ́ ókè ayé fún ayé bẹ̀ ṣẹ́gbọ́n ìgbọ̀dùn ayé ni mo bá ó fi ṣẹ̀dá mi o tẹ́lẹ̀ ní lọ́wọ́ fún ọ. tẹ́lẹ̀ ní lọ́wọ́ fún ọ. ayé kẹ́nu má dọ̀rọ̀ nílé kẹ́nu má dọ̀rọ̀ níta àwọn èèyàn kan tún ní ẹ kẹ́nìyàn ó bímọ bọ́wọ́ ni mo ń bá ní bọ́ kẹ́nìyàn ó láya kọ́dà ní mo ń bá ní bọ́ kọ́dà ní kò rí jẹ́ kò rí mú kò rí rà kò rí lò kò rí ṣe kò ṣàlàyé fún mo sọ̀rọ̀ kọ́dà ní ló bá fún ọ kọ́dà ní ló fún mọ́ ayé kọ́dà ní. Ókè ẹja àdúgbò àwọn pọfẹsì wa náà ẹja àdúgbò ẹja àdúgbò àṣà tuntun la mú wá sí o àṣà tuntun náà àṣà tuntun bọ́ wá sí ṣé àṣà yẹn kó máa lọ ẹ ti gbọ́ ẹ rí àwọn kan sáré. Isso é mais alma, né, Basso? Isso é mais alma, né, Basso? Ó. Ela tem um olho ali. Isso é mais alma, né, Basso? Se não te dá essa mão, o chame-no. Ô, Badini. Acha você não sei o que é.
bẹ̀. Àwọn mẹ́ta ṣe é pọ̀ máa ṣe. Wọ́n ní ilé iṣẹ́ tí wọ́n rẹ́pọ̀pọ̀ ṣáṣáṣá láàbẹ̀lẹ́dẹ̀. Àwọn mẹ́ta bẹ́ẹ̀ sì yọmọ máa ń dà ọba ṣe. Ìrújà ti máa